Ẹ káàbọ̀ sórí ètò Ẹwà Èdè Yorùbá. Ẹwà Èdè Yorùbá lètò, ètò ńlẹ̀wà èdè Yorùbá. Lórí ìkànnì yìí la ti ń sọ nípa àkànlò èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni àkànlò èdè. Mo ti ṣàlàyé sẹ́yìn fún àǹfààní àwa tí a ò tíì gbọ́. Àkànlò èdè ní àwọn ọ̀rọ̀ kan tí ojú ìtumọ̀ wọn sábà máa ń farasin. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ tòní. Ṣùgbọ́n ká tó lọ síbẹ̀, ẹ jẹ́ kí n fìbà fẹ́ni tí bá yẹ fún ọba mi Èdùmàrè, ọlá bàbá tí mọ̀mọ́ mi yan, ọlá àbàtà tí ń mọ́dọ̀ tèmi ṣàn, bàbá ẹ̀yin níjọ̀jọ́ àgbò tí ń mágbò mi níyì. Bàbá iṣẹ́ mo dúpẹ́ tẹ́ mú wà láyé láàyèrè lórí ètò lónìí. Àkànlò èdè náà sọ wípé ẹlẹ́dẹ̀ inú ọ̀kẹ́, ẹlẹ́dẹ̀ tó wà nínú ọ̀kẹ́. Tí a bá wo ẹlẹ́dẹ̀, ó jẹ́ ẹranko tó ní ìdọ̀tí. Ọ̀kẹ́ ni à ń pè ní àpò, tí àwọn olóyìnbó ń pè ní sack. Nígbà tí ẹlẹ́dẹ̀ bá wà nínú àpò, a rí wípé a ò ní mọ̀ wípé ẹranko tó ní ìdọ̀tí ni. Tí orí àpò yẹn ti bo ìdọ̀tí rẹ̀, kò jẹ́ kí àwọn èèyàn rí. Ìgbà tẹ́ bá tú sílẹ̀ síta gbangba níbi tí ẹ̀rẹ̀ wà lẹ́ mọ̀ bí ẹlẹ́dẹ̀ ṣe dọ̀tí sí. Ìtumọ̀ àkànlò èdè yìí ni ohun tó dára níta àmọ́ tó burú nínú, tàbí ohun tí ó dọ̀tí nínú tó jẹ́ wípé téèyàn bá wò ó níta ó máa mọ́, ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó kúnlẹ̀kúnlẹ̀ nínú rẹ̀ lẹ máa tó mọ̀ wípé kò ṣe bí ó ti rí gangan lójú ló ti rí, inú ẹ̀ yàtọ̀ sí ìta. Àkànlò èdè Yorùbá, ẹlẹ́dẹ̀ inú ọ̀kẹ́. Gbogbo àwa ènìyàn ẹ má jẹ́ ká máa ṣe bí ẹlẹ́dẹ̀ inú ọ̀kẹ́. Ìwà tá a bá ń wò nínú, òun náà ni ká máa wò síta. Bí a bá ṣe rí nínú, iná ni ká ṣe rí níta. Bí a bá ṣe rí nílé, iná ni ká ṣe rí lóde. Olódùmarè yóò máa ràn wá lọ́wọ́. A ò ní rú jù báyìí lọ lórí ètò yìí. Mo sì gbàgbọ́ pé ẹ ti kọ́ ohun kan lónìí lórí ètò Ẹwà Èdè Yorùbá. Títí wọ́n fi máa fi pàdé lọ́jọ́ mi. Orúkọ mi ò tí ì yí padà. Èmi náà ni olùkọ́ Michael Adé ọmọ Olóyèdé. Èmi náà lolùkọ́ yín tí ó ti ń kọ́ yín tí ó sì tún máa kọ́ yín. Títí wọ́n fi máa fi pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Ire o, ó dàbọ̀.